because wọ́n bèèrè lọ́wọ́ pé ta ni wọ́n gba àpúfà lọ́wọ́ ẹ̀ kó tó wọnú igbó lọ mú wákìlì, ta ni wákìlì fúnra rẹ̀ náà gba àpúfà lọ́wọ́ ẹ̀ kó tó lọ tẹ̀bá tó sọ ẹ̀dí dáradára sínú igbó yẹn. Lákọ̀ọ́kọ́ orúkọ èmi tí ẹ̀ ń bá sọ̀rọ̀ ní Kọ̀míròtìmí Olúmọ tí mo jẹ́ adarí ẹgbẹ́ OPC lábẹ́ ìṣàkóso Ìbà Ààrẹ Gani Adams ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Láti bí oṣù méjì tàbí jù bẹ́ẹ̀ lọ sásìkò táwa yìí, a fi ẹni tí ò bá sí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tàbí sí ní South West ká tún fọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ sílẹ̀ ni ó sọ pé òun mọ ohun tó ń dojúkọ wá lórí ọ̀rọ̀ insecurity ní tìbútòrò South West níbí. Ẹ rí pé àwọn ọmọ ẹgbẹ́ wa ní Ìbàràpá méjèèje ní Ayétẹ̀ ní Igbóọrà ní Ìgangan ní wọ́n pawọ́pọ̀ láti dẹ́kun ogun tó ń jà wọ́n torí ogun ni ogun yẹn ń jà wọ́n lọ́pọ̀lọpọ̀. Tá bá sọ̀rọ̀ nípa Ọ̀yọ́ State, àwọn ibi tó fìdí tì sí bí Ìbàràpá méjèèje bí Òkè Ògùn, ìṣòro tí wọ́n ń dojúkọ lórí ọ̀rọ̀ ètò ààbò ó yàtọ̀ sí àwọn tó wà ní gbogbo àárín ìlú Ìbàdàn, because gbogbo ara tí gbọ́ nípa wákìlì èyí tí ó fi ìlú Ìbàràpá ní Ìgangan tó fi ṣe ibùba, wákìlì tí lẹ́fùrú kọ́kọ́ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wípé ẹni tó bá tó bẹ́ẹ̀ ó wá láti ṣí onípò kò ní ibi tó ń bá sí ẹ̀. Àwọn tí wọ́n wà lágbègbè Ìbàràpá gbogbo alágbogbo wọn níṣẹ́ méjì tó yàn láàyò, iṣẹ́ oko ni. tó bí wọ́n gbin ẹ̀gẹ́ wọ́n gbin kòkó wọ́n gbin iṣu, iṣẹ́ tí àwọn fi ń bọ́ fámìlì tó fi ń bọ́ ara wọn nìyẹn. tó wọ́n níṣẹ́ méjì so tó bá sọ fún Ìbàràpá wípé ẹ mọ́ lo oko mọ́ èèyàn ti fi yàn já wọn ó ti fi fi pa wọ́n. ẹgbẹ́ bí oṣù méjì sísìn Sunday Igboho ìkànnì àwọn ọ̀rẹ́ wa ó lọ sí agbègbè rẹ̀ nígbà tí àwọn èèyàn ké pé wá bá náà ni wípé ìjínigbé yìí mọ̀ pọ̀. Sunday Igboho lọ bẹ̀ òun ò tiẹ̀ lọ́jà ó lọ fún wọn ní wọ́n nìní wọ́n nìyẹn ló lìdí sí ohun gbogbo tó bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀ yìí. now wákìlì yìí ń lérí pé tí Sunday gaba tó bẹ̀ kó padà wá nílẹ̀ bàbá wa ìyẹn làwọn ọmọ wa ṣe pòǹpọ̀ nígbà tó di ní àná wípé ó tó gẹ́ o àìlèsùn àìléwó etí tó èyí tó dákọ nínú wọn ò lè dọ́kọ mọ́. wọ́n pàmò pọ̀ pẹ̀lú àwọn fìjìláńtẹ́ àtàwọn local security people tó wà níbẹ̀ wọ́n dẹ̀ wọnú igbó ibi tí wákìlì wà lọ. bí ìjọba ọba lè gbà wá tọ́lọ́pàá ò lè mú ẹ tí Nàìjíríà mi ò lè wọ́n bá wọn mú ẹ. àwọn Àmọ̀tẹ́kùn lọ́bẹ̀ wọn rí wákìlì mú pé kí wá ní ìdáwọn torí ẹ̀ ń ṣe ẹgbẹ́ yìí torí kí ẹ mọ́ bàjẹ́ ìrẹsẹ̀ yá májì àrọ́fà àwọn ṣe OPC láti jà fún àwọn bàbá wọn ni àsìkò àti jà fún àwọn bàbá wọn náà ló délẹ̀ yìí wọ́n wọnú gbé lọ ìgbà tí wọ́n débẹ̀ ní tí wọ́n bá wọn ṣe ni pé láti lé wákìlì jáde àtàwọn ọmọ ogun ẹ̀ kí àlàáfíà jọba lágbègbè ẹ̀ wọ́n á gbanú gbé lọ kété tí wọ́n débẹ̀ àwọn ọmọ wákìlì gbé jà kó wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí yìnbọn sí wọn nínú ìfigagbága yìí ibẹ̀ ni ọwọ́ ti tó wákìlì fúnra ó ti fẹ́ escape bọ̀ tí eré bá kọrin ìka tẹ̀ fún kan ni ṣe bí àwọn ọmọ wa ṣe bí wọ́n kó tó dání wọ́n dẹ̀ ń jà fún bàbá wọn ni OPC lè rápè wọn ẹgbẹ́ àjìjàgbara wákìlì rò pé tó ń lè ṣe tó ń lè mú jẹni tó ń lè jẹ lọ bẹ̀tọ́ lọ́n padà lẹ́yìn ẹ̀ wọ́n yìnbọn lóòótọ́ ṣùgbọ́n òyìnbó tó ṣẹ́rin ló ṣe gbéringbérin wọ́n mú wákìlì live wọ́n dẹ̀ mú àwọn mẹ́ta mọ́ live àwọn yòókù wọ́n fẹsẹ̀ fẹ́ pẹ̀lú irinṣẹ́ wọn bá nu gbó lọ. àwọn wò pé pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ tí a ti ń fún àwọn gẹ́gẹ́ bí a ṣe fi kọ́ wọn nínú ẹgbẹ́ yìí pé òkè àwọn ti mú wákìlì èròǹgbà wọn ni pé ogun ilẹ̀ Yorùbá nínú ẹ̀ ti ṣẹ́ ogun Ìbàràpá nínú ẹ̀ ti wó wọ́n wá gbé wákìlì wọ́n gbé lọ sí Igbóọrà police station wọ́n lọ filé àwọn security agent lọ́wọ́ pé wákìlì rèé o kété tí wọ́n débẹ̀ àkọ́lì tó ń táwọn ọmọ wa sọ wọ́n ní kí wọ́n gbé kan nínú wọn pé ó ní hùn ní lára tí wọ́n lọ tọ́jú ẹ̀ kí wọ́n dá padà wá ọ̀nà àwọn gbé torí hospital ni àwọn ọlọ́pàá ni wọ́n mú àwọn mẹ́rin yẹn mọ́lẹ̀ torí bọ́ ti rí pé àwọn tó kù ti padà lẹ́yìn wọn wọ́n mú àwọn mẹ́rin yẹn mọ́lẹ̀ bọ́ ṣe mú wọn lọ́ ti ń pè wá a ní wọ́n ṣe mú wọn èèyàn máa ń ṣe oore kó tún dìbì ni
èèyàn wọn ń gbà rẹ̀ sílẹ̀ lọ́wọ́ ìyà kó tún dogun ni wọ́n ṣe mú wọn àwa ń tẹ̀lé ó rí bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ ni nígbà tí a fi lajú wò ó wọ́n ti gbé àwọn ọmọ wa dé Ìbàdàn níbí wọ́n ní order from the CP lóní kó wá kó wọn wá wọ́n kó ẹni tó lọ gba ẹ̀rẹ́ ẹ̀ lẹ̀ nínú ìyà nínú ogun wọ́n tún wá kó papọ̀ mọ́ wákìlì so nígbà tí wákìlì tí wọ́n tó wà nílé ìwòsàn tó lọ ń tọ́jú ọ̀daràn àwọn ọmọ tiwa tí wọ́n gba ìran wọn sílẹ̀ tí wọ́n jà fún ìṣekúpani àwọn ọ̀ràn wọn kó tó gẹ́ wọ́n fi àwọn náà sínú àhámọ́ àti àná lọ́jọ́ wà ní state CID níbi tí wọ́n kó wọn pa wọ́n sí lára wọn ní Azar Ramon lára àwọn ọmọ wọn tí wọ́n mú àti àwọn mẹ́ta míì tó wà ní àkàtà àwọn ọlọ́pàá so eléyìí bá wà lọ́kàn jẹ́ wípé irú orílẹ̀-èdè wo la wà yìí because wọ́n bẹ̀rẹ̀ wáyé pé ta ni wọ́n gba àpúfà lọ́wọ́ ẹ̀ kó tó wọnú igbó lọ mú wákìlì ta ni wákìlì fúnra rẹ̀ náà gba àpúfà lọ́wọ́ ẹ̀ kó tó lọ tẹ̀bá tó sọ yẹn dídáràn sínú igbó yẹn àwọn ìjọba kí wọ́n kó àwọn ọmọ wa sílẹ̀ iṣẹ́ tó yẹ kí wọ́n ṣe tí wọ́n bá ti lọ mú wákìlì fúnra wọn àwọn ọmọ òní lọ bẹ̀ mọ́ láti sọ pé kí lọ́ bẹ́ẹ̀ wọ́n sínú igbó yẹn bẹ̀ kí nígbà tí wọ́n kọ̀ tí wọ́n ṣe ohun tó yẹ kó ṣe lásìkò ó ṣe ẹtú wọn lẹ́nìkan ṣe ògbásálẹ̀ ìdánwò yín ẹ̀sùn ògùn bọ́ fún ẹ̀sùn ògbàdá fún fọlọ́dúnrì ó wọnú igbó lọ ó dẹ̀ lọ dóòlà àwọn ọ̀rẹ́ ẹ̀ kú ọ̀rọ̀ wá ajínigbé ẹ̀tú wa mú ẹ fi wọ́n sí àtìmọ́lé so àwọn eléyìí sọ fún ìjọba àpapọ̀ tìpínlẹ̀ tí wọ́n bá pé àwọn agbófinró tó pe ìjọba kó tú àwọn ọmọ wa sílẹ̀ láti gbé kó padà sí ilé wọn.